Dédé wòyí ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Wàláì ẹ̀yin ìyàwó ilé, ẹ̀yin lẹ ń dálé ara yín rú, ẹ̀yin lẹ ń fún àwọn side chick, ẹ̀yin lẹ ń fún wọn ní agbára. Mo sọ fún yín pé ọkùnrin tó bá dáa bí bó ṣe ń wu ìwọ bẹ́ẹ̀ ló ṣe máa wu obìnrin míì. Ìjọ́ tí àwọn side chicks bá ti mọ̀ wípé àwọn ò bá lóyún egbére káwọn ní nǹkan kan kò síbi tẹ́ ẹ̀ ń lọ. Ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá lóyún gan wọn ní jẹ́ kọ́kọ́ yín máa gbọ́ pé àwọn lóyún mọ́kàn tó lọ ṣe nǹkan sí. Bẹ̀ wọ́n ti torí pé àwọn ọkọ yín tó lọ bá side chicks, àwọn náà ẹnu wọn ò kí ń bò gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé wọn lọ́pọ̀lọpọ̀ torí pé wọ́n fẹ́ dóbò náà máa ṣàlàyé fún side chicks. Àwọn náà ti mọ ibi tó máa ti mú yín. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti mọ̀ pé nǹkan tó lè da ilé rú òun ni kọ́kọ́ yín lọ bímọ síta àbí kó gbóyún wá. Àwọn dẹ̀kẹ̀rẹ́ wọ́n fẹ́ wọlé, wọ́n dẹ̀ ti máa bẹ̀rẹ̀ táwọn lè gún yín gẹ́gẹ́ bí ìyàwó pé the moment ẹ bá ti gbọ́ pọ́kọ yín lóyún, èèyàn lóyún fọ́kọ yín ìta nǹkan kan ṣe lè máa kẹ́rù yín lè máa lọ. Bó ìjọ́ tó bá ti mọ̀ wípé àwọn ò bá lóyún àdámọ̀ kan, you have come to stay, pé you are not leaving your husband for anybody. Ẹ rí wípé tí wọ́n dẹ̀ mọ̀ pé àwọn náà ò fẹ́ wọ́n dẹ̀ mọ̀ pé ọkọ yín ò ready láti fẹ́ ìyàwó méjì. Ìsídà kan dá ọmọ yẹn tọ́ àbí kó lọ wá nǹkan ṣe sí àbí kó fún rárá wọn níbẹ̀ wọn kan tó máa protect ara wọn. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí side chick bá lóyún fún ọkùnrin, tí ọkùnrin bá rí support ìyàwó ẹ̀, ó máa abandon side chick ni. Ìyẹn tó máa ń jẹ́ kí ọkùnrin máa padà lọ bá side chick, tó máa ń dàbí pé side chick gba ilẹ̀ lọ́wọ́ ìyàwó ilé ni wípé the moment tí ìyàwó ilé bá ti gbọ́ pé side chick lóyún or anything báyìí ó máa abandon ọkọ ẹ̀, ó máa abandon ilé ni, ara jọ̀wọ́ ọkọ ẹ̀ ni. Ọkọ ò dẹ̀ ní ríbi tó máa lọ, á kàn lọ sá sí arms side chicks níbi side chicks ṣe máa gbapò nìyẹn. Bẹ̀ tí ọkọ bá ti rí wípé òun even pẹ̀lú bóun ṣe fún yàn míì lóyún níta, òun ní support ìyàwó òun, wàláì ẹ rí pé side chick gan ló máa lọ wá bó ṣe máa ṣọ̀rọ̀ ara ẹ̀. I'm telling you, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ọkọ bá ti rí support ìyàwó ẹ̀ báyìí, wọn ò kí ń gbé bojú wọ̀nyìn wo side chick tó lóyún àbí tó bímọ mọ́. And side chick dẹ̀ mọ̀ pé bó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn. So fúnra rẹ̀ ló máa lọ mọ nǹkan tó máa ṣe. Bẹ̀tí rí pé àwọn side chicks yẹn ó ti máa ń study ẹ̀yin ìyàwó ilé. Wọ́n ti mọ̀ pé táwọn bá ti lóyún báyìí, kò sọ́gbọ́n, ìfẹ́ yẹn ti já, ilé yín ti dàrú nìyẹn. Nǹkan tó ń dẹ̀ ń fẹ́ nìyẹn. But the moment tó bá ti rí wípé àwọn lóyún, àwọn gbóyún wèrè kan wá, ilé yín ò dàrú, ẹ hold on to your husband. Ẹ fọkọ yín lẹ̀, ìgbà tó tiẹ̀ sọ pé òun lóyún fọkọ yín gan lẹ padà ń fi ìfẹ́ wọn sí ọkọ yín jù. Tó ti jẹ́ wípé ẹ wá fa ojú ọkọ yín mọ́ra débi pé kò rí ojú ẹni tó ló fóun lóyún ńlẹ̀. Bẹ̀gbà tẹ́ ẹ bá fojú ẹ̀ mọ́ra nígbà míì, òun náà fi máa ń take further step pé àwọn mọ̀ pé àwọn ti tẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyàwó. Èyí tó wà lọ́wọ́ àwọn tí ìfẹ́ àwọn ṣì ń jóná lọ́wọ́ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí káwọn fara mọ́. The next thing tó máa rí side chick akọ̀gbé wọn ní condition ni pé wá òun láti lọ mọ àwọn èèyàn mi. Ẹni tó dẹ̀ mọ̀ pé ìyàwó ilé ti tì ń síta, òun ò rójú ẹ̀ mọ́ ńlẹ̀, kò sí nǹkan kan lọ́wọ́ òun. Èyí tóun rójú ẹ̀ ńlẹ̀ tó gbọ́mọ òun sínú tó dẹ̀ ti ń press òun pé kóun wá lọ rí àwọn èèyàn òun. Ṣé òun máa wá filẹ̀? A kàn fi ṣe a bed at hand ni. And a bed at hand is better than thousands in the bush. A kàn ra hold on to side chick tó lóyún. Nǹkan tó dẹ̀ máa ṣe ni pé láti múnú side chick dùn, láti jẹ́ kí inú ẹ̀ dùn, láti jẹ́ kí inú àwọn parent ẹ̀ dùn, because ó ti mọ̀ pé lọ́wọ́ ìyàwó ilé òun ti lose ẹ̀ torí pé ó ti gbọ́ pé wọ́n ti lóyún fún òun ò rójú ẹ̀ ńlẹ̀ mọ́, ìfẹ́ tó fi wọ́n òun kò sí mọ́, side chick dẹ̀ ló ń fìfẹ́ wọ́n òun sìn. Ó dẹ̀ mọ̀ pé kí side chick tó tún change, ó lè ti bí méjì kó tún gbé wàyọ̀ àbí kó ti bímọ tán kó ti ọmọ yẹn ti máa dàgbà mọ́ lọ́wọ́ kó tó gbé wàyọ̀. So a fẹ́ enjoy while it last. Òun ló jẹ́ kí n sọ pé nígbà míì mo mọ̀ pé kò easy, but ẹ má jẹ́ ká rule out. Mo ń sọ fún yín, kì í ṣe ojú ní ọkùnrin fi ń dóbò. Tó bá jẹ́ pé ojú lọkùnrin fi ń dóbò ní ọkùnrin ò ní máa dó ọmọ ọ̀dọ̀ kó máa dó àwọn ọmọ onípàràgà. Ojú kọ́ ni ọkùnrin fi ń dóbò. So gbogbo àwọn tí wọ́n máa sọ pé bí ìyàwó ṣe fine tó ẹ wọ́kọ tó lọ ẹ wo ẹni tí ọkọ ẹ̀ tún lọ dó, àìní ìmọ̀ ní tó tó ni. Tẹ bá nímọ̀ tó mú ní pé tí ọkùnrin lè rí kí pátá obìnrin já
níbi ìdí wàhálà ó lè jẹ́ pé bí skin yẹn ṣe yọ lábẹ́ pátá yẹn ló jẹ́ kókó ọkùnrin yẹn máa le tí ò bá du ara ẹ̀ ò ní wálẹ̀ tó bá wá fẹ́ du á tún sọ fún pé kó má yọ pátá tó já yẹn o a wá mú ọwọ́ wá fi fa pátá yẹn láti inú wò tó fi já yẹn á fi fa dójú òbò ẹ̀ láti inú pátá yẹn ló ti máa gbà tó kó sóbò obìnrin yẹn tó túmọ̀ sí pé kò ń ṣe ìgbà míì gan bá ṣe sọ pé bò ń rùn tó yìí ṣe mọ̀ pé bò tó ń rùn ṣe mọ̀ pé trigger ni fáwọn ọkùnrin míì láti jẹ́ kí oko wọn le dáadáa òbò tó ń rùn ìwọ ìyàwó ilé tó máa ní ó clean look at that dirty girl tọkọ mi lọ bá bó òbò tó ń rùn trigger ni fún ọkùnrin míì nípa dídóbò á jẹ́ kó ọkùnrin míì kí okó ẹ̀ le gidi so àṣírí okó àṣírí òbò àbí ọwọ́ Ọlọ́run ló wà kò sí lọ́wọ́ anybody nǹkan tí mo kàn fẹ́ sọ fẹ́yìn ìyàwó ilé ni wípé agbára tí side chick ń ní ẹ̀yin lẹ ń fún wọn wọ́n ti mọ̀ wípé táwọn bá ti ní wọ́n lóyún fọ́kọ yín báyìí sẹ́ ẹ máa ti ọkọ yín síta ẹ máa yọ ààbò yín kúrò lórí ọkọ yín ni ẹ máa wá fi ọkọ yín sílẹ̀ fẹ́kùn pàjẹ́ ẹkùn dẹ̀ làwọn tó ń rẹ́dì láti pọkọ jẹ nípa pé kí wọ́n gbà á mọ́ yín lọ́wọ́ pátápátá the moment side chick bá ti rí wípé wọ́n lóyún fọ́kọ ẹ o dúró gidi gba pé wò ó oyún ló kàn ní mi ìfọkọ mi lẹ̀ tí ọkọ bá dẹ̀ ti rí pé o ò fòun lẹ̀ even tó ṣe gbọ́ pé obìnrin lóyún fóun lórí yẹn lásán ó máa kẹ̀yìn sóbìnrin tó lóyún yẹn ni side chick kò ní rójú ọkọ lẹ̀ but the moment tí wọ́n bá ti para ẹ̀ mọ́ tó ti ń ti ọkọ síta nítorí pé obìnrin míì ti lóyún fún tó rójú ẹ̀ lẹ̀ mọ́ para tó kẹ́rù kúrò nílé ààyè ló filẹ̀ fún side chick láti wá gba lé ni ààyè ló filẹ̀ fún side chick láti gba ọkàn ọkọ tẹ bá ti ń jẹ́ kí side chick máa mọ̀ wípé o kò lóyún ní sẹ́mi ò fi ọkọ mi lẹ̀ tó tí ó dúró bó ṣe lóyún yẹn tó respect kí gbàǹjarè kí wàhálà ṣẹlẹ̀ ńlẹ̀ yín tí ò gbariwo wàhálà tí ò gbariwo ìbànújẹ́ tí ò gbọ́ pé o kúrò ńlé tí ò gbọ́ pé o ti ọkọ síta tí ò gbọ́ pé bóyá o fọ́kọ lórí wàhálà fúnra rẹ̀ á máa wọ́nà tó máa fi lọ mọ nǹkan tó máa ṣe sóyún inú ẹ̀ toró ti mọ̀ pé tí oyún inú ò ti dá wàhálà lẹ̀ ńlé there is most likely wípé kí ọkọ má rojú ọkùnrin yẹn lẹ́kọ̀ọ́ yẹ pé òun ló máa dá oyún yẹn tọ́ òun dẹ̀ ló máa dá ọmọ yẹn gbé ṣùgbọ́n tó bá ti rí pé oyún ń dá wàhálà lẹ́ńlé tí wọ obìnrin inú ilé tó fi àyè sílẹ̀ fún èṣù láti wọlé nítorí pé obìnrin míì ti lóyún fọ́kọ ẹ̀ ìfẹ́ tí ọkùnrin bá rí nígbà yẹn ló máa tẹ̀lé o Ọlọ́run the next thing ni pé bó ṣe máa gbé ẹni tó lóyún fún tán tó máa wá replace ẹni torí ó ti mọ̀ pé ó ti fòun lẹ̀ ìyá dẹ̀ máa jẹun kò síbi tóun ti fẹ́ bẹ̀rẹ̀ adẹni ẹni tó gbé oyún ọmọ òun sínú kò lè fòun lẹ̀ kí ìyá máa jẹun so ẹ̀yin ìyàwó ilé mo mọ̀ pé kò easy o ṣùgbọ́n tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wàláhì èèyàn máa ń gbà fọlọ́run ní pàápàá tó bá jẹ́ ọkọ tó dáa mo sọ fún yín pé ọkùnrin tó dáa bó ṣe ń wù ẹ́ ló ń wù ẹlòmíì it takes the grace of God àbí pé bóyá extra kìíní bó ṣe ń wù ẹ́ ló ń wù ẹlòmíì obìnrin mi à lóyún fásán ẹ pé wọn ò fẹ́ kó tọ́jú ẹ̀ kó ń ṣáà ti lóyún ni kó bẹ́ẹ̀ ló tẹ̀ ni obìnrin mi kò fẹ́ kí ọmọ òun kó jẹ́ ọkùnrin yẹn níbi tó ní lárídé kò rẹ́dì pé kọ́mọ yẹn kí ọkùnrin yẹn kó tọ́jú ọmọ fóun bẹ̀tẹ́yìn bá tẹ́yìn ìyàwó lé bá ti rí pé oyún ti ṣẹlẹ̀ báyìí ṣe lè máa kọ̀ tún fi àrá lọ bọ́ǹbù lọ́wọ́ ẹ máa fi ọkùnrin yẹn máa pùṣẹ̀ sí ọwọ́ ẹni tó lóyún fún oyún dẹ̀kẹ̀rẹ́ tọkùnrin bá ṣùọ̀ pé òun ló ń lóyún inú obìnrin tí àyè dẹ̀ gbà láti ní access obìnrin yẹn oyún máa ń jẹ́ kí ọkùnrin kó fall in love mọ́ pẹ̀lú obìnrin ni táyè bá gbà so ẹ̀yin ìyàwó ilé the moment ẹ bá ti ń jẹ́ kí àwọn side chick mọ̀ pé olóyún ni sẹ́ẹ̀ mi ò fi ọkọ mi lẹ̀ fún ẹ mo dúró gidi gbà tẹ wá gba ojú ẹ̀ kúrò lára wọn ẹ rí i pé fúnra wọn náà máa wá nǹkan tó máa ṣe fóyún fúnra wọn gan wọn ò ní máa sọ pé àwọn lóyún fún ọkọ yín mọ́ but tán bá ti di pé wọ́n ti mọ àṣírí pé tán bá ti ní oyún nìkan ló lè dálé ẹrú wọ́n lóyún fọ́kọ ẹ ló lè dálé ẹrú wọ́n lóyún fọ́kọ ẹ ló lè jẹ́ kó lọ wàláì oyún náà máa wá láti lè jẹ́ kí ilé ẹ̀ dàrú kí wọ́n lè wọlé side chick náà fẹ́ wọlé side chick náà fẹ́ dìyàwó side chick náà fẹ́ jẹ́ kó náà ní orúkọ tó máa fi máa pe òun ìwọ ni kó má wàá fàyè gbà mo mọ̀ pé kò easy o but tó bá ní ọkọ tó dáa it's not enough láti filẹ̀ kó wá di gbogbo wàhálà tó ṣe kó wá filẹ̀ kó torí side chick á dẹ̀ manage ilé yẹn even more than ìwọ ìyàwó ilé ló bá tán ta ló wá lose ta ló jẹ̀bi ìwọ ló jẹ̀bi ẹ ronú sí o mi ò fọ́ sí o àròjinlẹ̀ ló bí ẹ fúnra
èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí. Shabarikulu.com ẹ lọ rẹ́gísítà ń bẹ̀ ẹ káàárọ̀.